fẹ́ gbọ́ nípa bàbá wa Kehinde Dairo lẹ́nìí. Bàbá sọ fún wa torí bàbá yìí ti bá wọn ṣeré rí. Wọ́n ti bá wọn ṣeré, wọ́n ti bá wọn lùlọ́, wọ́n ti jọlẹ̀ pẹ̀lú bàbá. Ẹ tún fẹ́ gbọ́ pa bàbá commander, chief commander. Bàbá yìí tún ti bá wọn ṣeré ń bẹ̀. Ẹ fẹ́ gbọ́ kọ́kọ́ bàbá Aládé, King Sunny Adé. Bàbá yìí náà tún bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Bàbá mi Foli Peperenpe, àwọn ni mo wà lọ́dọ̀. Àgbàlá wọn làwà lẹ́nìí. Bàbá mo kì í sà o. Mo dúpẹ́, thank you very much. Ṣàlàfíà ni sà. Adúpẹ́. Báwo ni ìrìn àjò yẹn ṣe wá bẹ̀rẹ̀? Nígbé a fẹ́ kọrin, báwo ló ṣe wá bẹ̀rẹ̀ lẹ́yìn tó dípẹ́ kúrò ní ilé ìwé yẹn sà? Àti ní báńdì mo sọ lẹ́ẹ̀kan ni. A ní báńdì kan tá a máa ń kọrin, tá a máa ń ṣe. But ebi ti ní máyì ni pé ìlù ni mo fẹ́ lù. Ìlù yẹn orin yẹn ni mo fẹ́ kọ. Ó ti wà ní ẹ̀mí mi. Ọlọ́run bẹ́ẹ̀ sọ pé ó dẹ̀ sàbísí. Ọdún yẹn ni mo dọ́dọ̀ wọn. Báwo níbo ni bàbá wà ń gbà yẹn? Báwo lẹ ṣe dípẹ́? Báwo lẹ ṣe dọ́dọ̀ wọn? Iléṣà ni. Ṣé rí àwọn eléré wọn play káàkiri? Mo kọ application sí Ìdòwú owó ẹ̀yẹ tọ́gásàn ní bá play tó wọ́n ti wá play Ragbiji. Ìdòwú ẹ̀yẹ yẹn oníjùjú lọ́wọ́ ibẹ̀ ni King Sunny Adé wà ń gbà yẹn. Ibẹ̀ ni wọ́n ti wá play Ragbiji tí mo ti kò sí lẹ́yìn tó máa play Ragbiji tí mo débẹ̀. Sunny Adéyọ̀ náà book application. Wọ́n pẹ́ ẹnìkan ní Topi Dandy. Ọmọ Ìsà Òkè ni Tọ́pẹ́ Adélùgbà. Àwọn play Lebanese hotel lóṣogbo. Mo kọ lẹ́tà sí wọn ní ìbọn kan. Òṣàlá ni EA Awótúndé, àwọn ni second set Kehinde Dairo. EA Awótúndé. Emmanuel Adéjúìgbé Awótúndé. Nàbà wá play ní Ragbiji. Wọ́n wá nínú speaker wọn, wọ́n kọ D45 ẹgbẹ́ Ibi street. Ìyẹn ni mo cram. Mo wà ń bẹ̀. Mo dẹ̀ kéré, ìyẹn ni mo cram. Mo tún gba lẹ́tà application yìí, mo tún gba yà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì. Wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn Peter jókòó sí ni Mr. Awótúndé jókòó sí ní 5 years ago wọ́n bá mi gbé. Awótúndé ni mo wá kọ́ kíní sí. Àwọn ló ń yí di báńdì Kehinde Dairo and his Blue Spot. Mo mìn pé second set. Wọ́n wá play game ní Kírun. Mo rí pósítà wọn. Mo bá gbàbẹ̀ lọ. Máa gẹ̀ẹ́tì máa ìlé mi. Mo ṣe gbégbé mi kalẹ̀ báyìí mo gbàgbé lọ. Luckily for me, he recognized me. Ó ní kí lorúkọ mo ní Abíọ́dún Fọlọ́run ṣe. Yes, ó lóun rí lẹ́tà mi, ó lóun rí application mi. Mo kéré. Ṣé àwọn òbí mi máa fún mi láyè láti mo ti make up my mind. Gbogbo sọ òyìnbó sí mi, ṣe òun ṣẹ̀jáde school mi. Ó ní òkè, Ọlọ́run wà ń tọ̀. Ó tó bá di gbà báyìí kí wọ́n padà wọn lè ṣà. That was the beginning. Mo ṣe agbẹ́rù mi jọ́ tó ní kí n máa bọ̀ nìyẹn. Ó ṣe ní pé wá lọ Iléṣà lọ sọ́dọ̀ bàbá wa Kehinde Dairo. Ẹ bá mi sọ báwo ni nígbà tẹ́ rí bàbá, báwo ni ìrìnàjò yẹn ìbáṣepọ̀ yẹn báwo ló ṣe wá bẹ̀rẹ̀? Mo kọ́ wà pẹ̀lú àwọn second set yẹn. Kọ́kọ́ tẹ̀ bọ́ sí first set rárá, second set mo wà, akọ̀wé mo tiẹ̀ ń ṣe. Èmi ni mo ń gba engagement. Tá a bá ló wá ṣe wọn alágbára. Tá a bá lọ play sílẹ̀ 10 àbọ̀ là ń gbàngbà yẹn. Ọdún wo lẹ́ ń sọ yìí sà? I'm talking of late 63 and part of 64. So èmi máa gbó dání, èmi máa àwo ni a fi ń gbowó ńgbà yẹn. Táwọn yẹn bá lójú àgbo tẹ́ńkì. Kí ló ń ná fún yín? Sílẹ̀ ni. So a gbé àwo yẹn ṣe àwọn celebrant ni owó yẹn a máa jábọ̀ sí. Màá tún lọ dàálẹ̀ mọ́ ìtàn àràbí tí ń play. Wọ́n kọ́ mi náà ni o. So incident kan wá ṣẹlẹ̀. Wọ́n ní mi ò kì í jókòó sọ́fíìsì. Kì í jókòó sọ́fíìsì? No, mo wà sẹ́rí secretary tó jẹ́ general manager Blue Sports. Bọ̀dá Elijah Adédèjì ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni. He's always there. Èmi wọn alájọ máa ń wà ń bẹ̀ ní ọ́fíìsì. Incident kan wá ṣẹlẹ̀ wọ́n ní mi ò jókòó sọ́fíìsì. Wọ́n ní wọ́n máa rán mi iṣẹ́ káàkiri ni. Ṣé ìyàwó bàbá Kehinde Dairo rán mi iṣẹ́ kí n sọ fún mi ò lọ? Olórí oko gbogbo wa nìyẹn. Bàbá mi kí n máa lọ síbo? Kí n padà sí Ragbiji. First crisis nìyẹn tí mo kọ́ rí láyé mi. Bá bú sẹ́kún. Wọ́n bá nǹkan máa ń ta ẹja níwájú ilé ní D45 ẹgbẹ́ ibi. Màmá Ṣadé náà ń pò gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ ló wà lágbárí mi o.
Mrs. Mẹ́yìngbẹ́ lónìí ìyá Adémọ́lá ẹ máa bọ̀ o Foli wọ́n ti Déjù ti ní kó máa lọ o gbogbo obìnrin ẹ bá rọ́ jáde ìyàwó ọba Kehinde Dairo náà ìyá Adémọ́lá ìyá Ṣẹ́gun gbogbo wọn sáà bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀. ìyàwó mélòó ni bàbá ní. ẹyọ kan náà nígbà yẹn ẹyọ kan sí mọ́ méjì ní bọ̀tọ̀ kan wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà bá fún kí wọ́n ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n sáà bẹ́ẹ̀ wọ́n kúnlẹ̀ wọn sí ọba ní kí n dúró tí dáàdi máa dé láti Èkó tí wọ́n sọ fún nǹkan tí bọ̀dá Déjù yìí ṣe ó kàn nìkan lọ́ọ́ pé Déjù yìí wá fún un ṣé wọ́n ló kún súnmọ́ẹ̀tì fún un wọ́n lọ pé Déjù fún un kí ló sọ pé ọmọ yìí. àwọn ọmọ yìí. bàbá tí mo mí èmi ni máa gúnyán bó ti mọ yán gún èmi ni máa gún wọ́n ti pè mí Adémọ́lá ti pè mí máa gúnyán máa ṣe gbogbo ẹ̀ wọ́n rán mi lọ ra nǹkan lọ́jà lẹ́yìn ọjà Iléṣà máa lọ ra táà máa ra yọ̀ máa ra gbogbo nǹkan so obìnrin yẹn fẹ́ràn mi gan so mo bá wọ́n sọ wá ní kọ́ pé Adémọ́lá ń gbà. kàn pé Déjù ní sà fi ọmọ ilé fún mi authority ni fi ọmọ ilé fún mi so dígbọ́n tí mo sọ máa lọ authority ni bọ̀ Adéjù gan wà nù fọ́sẹ̀ tẹ́lẹ̀ kan tó ja báǹdì fún. mo sì dìgbà wá jọ yìí. dáàdi wa pè mí pé èmi ni máa ṣe personal secretary òun èmi ń sọ ìlú bí ọ̀pẹ́ rẹ̀ ṣe jáde school ni èmi ń dáhùn fóònù our phone number 2112 Iléṣà èmi ń dáhùn fóònù. ní 1960 lẹ́ ń sọ. I'm talking of 60s. 2112 Iléṣà. bàbá ní fóònù nígbà yẹn. bẹ́ẹ̀ ṣó lówó gan ni bàbá Kehinde Dairo ni. gbogbo ìgbà tí mo ń bá yín sọ yẹn wọ́n ti kọ́lé méjì sí Ìbàdàn ilé ńláńlá ni wọ́n dẹ̀ ti kọ́lé sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n ti gbẹ́ǹbì nígbà yẹn òkìkí ti kàn káàkiri gbogbo àgbáyé tí wọ́n sọ pé káàkiri gbogbo àgbáyé ó yé mi nǹkan tí mo ń sọ o kò síbi tí IK ti máa play gbogbo mi yàn máa gádà jọ ni gbogbo ìlú ni o kì í ṣe pé kí ni o bàbá pẹ̀lú wọn àwọn bẹ́ẹ̀ ní iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ìrìásà máa wà ń bẹ̀. ẹ̀yìn tí ìjọ ìbá níbẹ̀ kọ́ra bẹ́ẹ̀ ló ń gbà. mo kàn sí ń gbọ́ mo gbọ́ tó kọrin. ẹ kọrin fún mi ẹ kọrin ìgbà yẹn fún mi ẹ kọrin fún mi. orí mọ́mọ́ jíyọ̀ mi bọ́ sómi o ọmọ yìí jagun ẹrun gbé sẹ́run ǹjẹ́ mo kọrin lórí kì báyìí. orí mọ́mọ́ jíyọ̀ mi bọ́ sómi o ọmọ yìí jagun ẹrun gbé sẹ́run o Àjàyí Mújà láyé mi o máa kéré ọjà délé bá mi o Olúwọ̀run Èdùmàrè bàbá jàre o Èdùmàrè ìgbà yẹn mo ti collect a lot of things lọ́dọ̀ bàbá ẹ ṣáà ti gbọ́ Angelino tẹ̀tí jáde nígbà yẹn music tó jáde nígbà yẹn ṣe ọjà ọmọ ìwí adó ọmọ sebẹ́lá ni mẹ́mọ̀ ìjùroko jùroko mọ̀ ìwọ́yẹyẹ mẹ́mọ̀ ìjùroko wúrẹ́ wúrẹ́ ọmọ ló máa gbẹ̀yìn mi o olùyèrè o ẹjí wá ọmọdé dèdè gbà kẹlẹ lójúde rẹ àrùn o iye mi bá mi ìmọ̀ fẹ́ mi o ìmọ̀ fẹ́ ilẹ̀ kí a jáyà rẹ o olùyèrè o ẹjí wá mọ́mọ́ o àẹ́kọ̀ọ́ kan lọ́lọ́dẹ rẹ àrùn o iye mi ọmọ ra mi o ọmọ ra ilẹ̀ kí a jẹ́rù rẹ o. kò ṣe gbàgbé.